kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá TNT fìtù níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá alájà ọba alẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fún ojúnà ní fọ́ etí tẹ̀sí fi gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wa sójúmọ́ máwòrán àti etí ìgbọ́ wa bẹ́ẹ̀ ti mọ̀ pọ́kọ̀ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́ kókó oníròyìn rèé ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ṣẹ́rí ìṣèjọba Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni ó wá sin òkú orílẹ̀-èdè yìí o èyí tí ààrẹ àná Muhammadu Buhari tó ti ṣekú pa Sowore ló sọ èyí di mímọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí tó rí bó ṣe rí yìí. IGP tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti gbé ikọ̀ àwọn agbófinró tó máa gbógun ti ìwà báńdíìtì káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà látàrí pé arákùnrin kan ṣe bẹ́ẹ̀ lo ayédèrú ìwé ẹ̀rí láti lu jìbìtì ní ìpínlẹ̀ Èkó ló ti bára rẹ̀ lẹ́wọ̀n ọdún 8 báyìí. Ikọ̀ agbésùmọ̀mí ISWAP ti ṣekú pa ọlọ́dẹ ìbílẹ̀ 4 nínú ìkọlù tán ṣẹ̀ṣẹ̀ ṣe ní ìpínlẹ̀ Borno. Gómìnà ìpínlẹ̀ Niger ti yí ohun padà lórí ọ̀rọ̀ tó sọ ọ́ nípa pé àwọn ènìyàn tó bá ṣe irunkírun bíi dreadlock ó ní ìgbàláyè wà fáwọn oníṣòwò tó bá ń ṣerú bẹ́ẹ̀. Àwọn ẹ̀ṣọ́ aláàbògbójú ìjà sáwọn báńdíìtì ìpínlẹ̀ Katsina wọ́n dí wọn lọ́wọ́ ìkọlù tán fẹ́ ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ṣe rí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí níṣe ni ó wá sin òkú orílẹ̀-èdè yìí èyí tí Muhammadu Buhari tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa nínú ìṣèjọba tó lò sẹ́yìn Ọmọyẹlé Sowore ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà Ọmọyẹlé Sowore ó ní ó ṣe àlàyé ọ̀rọ̀ tó sọ bímọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu níṣe ni ó wá sin òkú orílẹ̀‐èdè Nàìjíríà èyí tí Muhammadu Buhari tó ti ṣekú pa nínú ìjọba tó lò sẹ́yìn yìí. Ọmọyẹlé Sowore ló sọ èyí di mọ̀ lásìkò tó ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ikọ̀ oníròyìn lánàá òde yìí níṣe ló sọ bímọ wípé kìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà títí wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ká yọ ọwọ́ kílàkó àwọn ìjọba amúnisìn yìí kúrò nínú ètò ìdìbò lọ́dún 2023 ó ní ṣùgbọ́n wọn ò gbọ́ ó ní níbi tá bá orílẹ̀-èdè Nàìjíríà jẹ́dé láti ayé ìṣèjọba àná Muhammadu Buhari títí di ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tòní ó ní ó sì ń jẹ́ ìyàlẹ́nu fún òun pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti ń ṣe bẹ́ẹ̀ ní sùúrù tó sì tún ṣe àtìlẹ́yìn tí wọ́n sì tún kọ igun kò kàn mí sí ìṣèjọba tí wọ́n lò lóde yìí ó ní gbogbo eléyìí gan ló ṣe àkóbá ńlá fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó ti sún wá débi tí a wà ní òní ó ní àwọn ṣetán báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tán bá ṣetán pẹ̀lú àwọn láti ṣe àtúnṣe àti àtúntò orílẹ̀-èdè Nàìjíríà yìí nígbà tí ó tún máa mẹ́nu lé àkójọpọ̀ àwọn El-Rufai Àtíkù Abubakaru àtàwọn tó kù láti yọ ọwọ́ kínàkó ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò lọ́dún 2027 níṣe ni Ọmọyẹlé Sowore ló ṣe ní àlàyé wípé òun kò nígbàgbọ́ nínú àkójọpọ̀ wọn ó nítorí wípé àkójọpọ̀ tàná olódi ẹgbẹ́ òṣèlú APC tèní tán fìyà jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà oníṣẹ́ tiẹ̀ tún wá rí àwọn tán ṣe bẹ́ẹ̀ kóra wọn jọ pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n sọ wípé àwọn fẹ́ tako ètò ìdìbò tọdún 2027 yìí níbi tó ti dárúkọ Nasiru El-Rufai ó sọ nígbà pé ẹbọn ló kù nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọn ò rí nǹkan jẹ mọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ó tún èrò rẹ̀ pa tó sì yá kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP ó ní bẹ́ẹ̀ ni Àtíkù Abubakaru olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ó ní àwọn náà jọ ń ṣe ìjọba tàtàná pọ̀ ni ó ní sí fún ìdí èyí òun kò nígbàgbọ́ nínú àkójọpọ̀ wọn bí ti ń wù kó mà ó ní àwọn ènìyàn tó yẹ kí wọ́n wà ní àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà tó wá ń ṣe bẹ́ẹ̀ jáde síta wọ́n sọ pé àwọn fẹ́ tako ìṣèjọba kan ó ní òun kò nígbàgbọ́ nínú àwọn ènìyàn náà bẹ́ẹ̀ náà ló tún sọ̀rọ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ̀kò ọ̀rọ̀ sẹ́ni tó jẹ́ olórí ikọ̀ ọmọ ogun orílẹ̀‐èdè Nàìjíríà Chief of Army Staff ní orílẹ̀‐èdè yìí wípé àwọn gan wọ́n fi ọwọ́ rẹ̀ mú ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló tún sọ pé ebi ọ̀pàgbà fún ọmọ ẹ̀kẹ́ àtìyàn tí ń bẹ lóde ó jẹ́ nǹkan pàtàkì àti nǹkan gbòógì tó ń ṣe àtìlẹ́yìn fún ìwà ìgbésùmọ̀mí ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà
ọ̀rọ̀ pọ̀ tọmọyẹlé Sowore tó sọ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà á ṣe àfihàn fídíò rẹ̀ ní ìgbẹ̀yìn gbogbo ìròyìn tá a bá ṣe bẹ́ẹ̀ tá a kójọpọ̀ tán. Lórí ètò ààbò ilẹ̀ yìí tó rí bó ṣe rí yìí, IGP ti gbé ikọ̀ àwọn agbófinró tán máa gbógun ti ìwà àwọn báńdíìtì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun lásìkò ìpàdé pẹ̀lú àwọn kọ̀mándà àti squadron ní Àbújá ó ti ṣe ní àlàyé wípé àwọn gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ní báwọn ṣe ṣe ìdásílẹ̀ àwọn ẹ̀ka agbófinró kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lórí bó ṣe máa gbógun ti àwọn báńdíìtì tí wọ́n ṣe ìkọlù ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 22 nínú oṣù táwa. òun ni IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ló fi ìròyìn náà tó fi léde lẹ́yìn tí ìkọlù ti ìpínlẹ̀ Kwara níbi tá ti ṣekú pa ènìyàn 21 tó wáyé, ti ìpínlẹ̀ Benue níbi tá ti ní àkọsílẹ̀ ènìyàn 42 ó wáyé, ti ìpínlẹ̀ Sokoto, Plateau, Enugu àtàwọn ìpínlẹ̀ míì ní orílẹ̀-èdè Nàìjíríà tètò ààbò bẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ sanko lọ báyìí. níṣe ni IGP wa ní kí ìdàgbàsókè ètò ààbò kó lè péye sí i, àwọn gbọ́dọ̀ ṣe ìdásílẹ̀ àwọn ikọ̀ agbófinró tí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ mójútó ìwà báńdíìtì ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ náà ló ní àwọn yóò pèsè ohun ìjà olóró àti tí ó mú ìgbé ayé wọn rọrùn tí wọ́n fi lè mójútó iṣẹ́ wọn láti jẹ́ kí ètò ààbò tó péye kó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Látàrí pé arákùnrin kan lo ayédèrú ìwé ẹ̀rí láti lu jìbìtì ní ìpínlẹ̀ Èkó ló bá rẹ́wọ̀n ọdún 8 yìí báyìí. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ni ó mà ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 8 gbáko fún arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Tọ́pọ̀rù Efeturu God's Power, èyí tí wọ́n sọ dúnmọ̀ wípé ó lo ayédèrú ìwé ẹ̀rí àti ìgbà àwọn ẹni tí kìí ṣe tiẹ̀ lílò láti fi lu jìbìtì ní ìpínlẹ̀ Èkó ọ̀hún. Àjọ EFCC, èyí àjọ tó ń mójútó ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú báṣubàṣu ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ó gbé arákùnrin náà lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ìtàwọn olóyìnbó pè kan ní impersonation àti lílo ayédèrú ìwé ẹ̀rí láti fi lu àwọn ènìyàn ní jìbìtì. wọ́n sọ dúnmọ̀ wípé arákùnrin ọ̀hún ó hu ìwà náà nínú ọdún 2024 tó sì gbé lọ sí ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó níbi tí adájọ́ Akíntayọ̀ Àlùkò tó ti ṣe bẹ́ẹ̀ wo àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó tó ń ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo ó ní arákùnrin náà ló hu ìwà náà. àwọn ẹ̀rí wo ó ní wọ́n rí pẹ̀lú wọ́n ṣe sọ mọ́ wípé wọ́n gba ẹ̀rọ ayárabíàṣá láptọ̀pù rẹ̀ tí wọ́n sì tú gbogbo ti fún tẹ̀dọ̀ rẹ̀ níbi tí wọ́n ti rí àwọn oríṣiríṣi ẹ̀rí máa jẹ́ mìíṣó tó ń ṣe àfihàn pé ọ̀daràn paraku ó ní arákùnrin God's Power yìí lẹ́ni tí wọ́n ní ó lo ayédèrú ìwé ẹ̀rí láti fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn, lù wọ́n ní jìbìtì àti impersonation lórí ìrànràn. wọ́n sọ dúnmọ̀ wípé àkàkàmọye ohun olówó iyebíye náà bá ní àkàtà rẹ̀ lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ilé rẹ̀ níbi tí wọ́n tó ti sọ dúnmọ̀ wípé owó tó tó $300 ó ní wọ́n tó bá ní ọwọ́ rẹ̀ lásìkò yìí tí ilé ẹjọ́ sì ti sọ dúnmọ̀ wípé gbogbo dúkìá tí wọ́n bá yìí àwọn ti gbẹ́sẹ̀ lé ó sì ti di ti ìjọba ìpínlẹ̀ Èkó. bẹ́ẹ̀ ni wọ́n sọ dúnmọ̀ wípé yóò lọ rèé ṣe ẹ̀wọ̀n fún odidi ọdún 8 gbáko lórí ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ impersonation àti lílo ayédèrú ìwé ẹ̀rí láti fi lu àwọn ènìyàn ní jìbìtì. Ikọ̀ agbésùmọ̀mí ISWAP nọ́mbà tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́dẹ ìbílẹ̀ 4 nínú ìkọlù táṣe ní ìpínlẹ̀ Borno báyìí. Ikọ̀ agbésùmọ̀mí tí orúkọ wọn jẹ́ Islamic State West Africa Province ISWAP ó ní wọ́n ti ṣe ìkọlù ńlá kan sí agbègbè tí wọ́n pè ní Ajiri Gongo ìjọba ìbílẹ̀ Dikwa ní ìpínlẹ̀ Borno pẹ̀lú bá ṣiṣẹ́ ní àlẹ́ pé lásìkò tí àwọn oníṣẹ́ labi náà tán ya wọ ìlú ọ̀hún láti ṣe ìkọlù sáwọn olùgbé ìlú náà ó ní àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà pa kìtìmọ́lẹ̀ láti lọ́ọ́ de dá wọn lẹ́kùn àríṣe kandukanda ní sí ìyàlẹ́nu lásìkò tí wọ́n dé sí ibi tí ikọ̀ àwọn agbésùmọ̀mí yìí tán wà ní sẹ́nẹ́sẹ́ ní àlàyé pé irinṣẹ́ ọwọ́ wọn tó jẹ́ ohun ìjà olóró tàwọn agbésùmọ̀mí ó le ju ti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lọ níbi tá ti ṣekú pa ọlọ́dẹ ìbílẹ̀ 5 ọlọ́dẹ ìbílẹ̀ 4 èyí tí wọ́n jẹ́ ikọ̀ ti ọlọ́dẹ Lawanti World
hunters ní ìpínlẹ̀ Borno náà àwọn tí wọ́n ṣe ní àlàyé wípé wọ́n pàdé ikú òjijì lásìkò náà ó láti rí Bukori Ajabe ẹni 50 ọdún, Bulama Karimu ẹni ọdún 55, Idrisa Gote ẹni 40 ọdún àti Modu Aisami ẹni ọdún 38. Wọ́n sọ nímọ̀ wípé wọ́n tún kó ìbọn wọn lọ lẹ́yìn tí wọ́n ṣe ikú pa àwọn ọlọ́dẹ ìbílẹ̀ náà tán. Olórí àwọn ọlọ́dẹ náà Ali Kuloma ẹni ọdún 50. Ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀, òun náà ló sì fi ìròyìn náà léde fún àwọn agbófinró ní ìpínlẹ̀ Borno wípé ní 20 oṣù tá a wà yìí ní nǹkan bí dédé aago kan ọ̀sán kọjá ìṣẹ́jú 10 ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀. Akitiyan àwọn ọlọ́dẹ láti lè dáàbò bo ìlú wọn òun náà ló ṣokùnfà ikú àwọn ènìyàn náà tí ikọ̀ ISWAP tán ṣekú pa ní ìpínlẹ̀ Borno. Ìpínlẹ̀ Borno ó ló ti wà ní inú ìlà ìlò látàrí ìṣekọlù àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà. Gómìnà ní ìpínlẹ̀ Niger ti yí ohun padà lórí àwọn ènìyàn tó ṣe ní àlàyé pé tó bá ṣe irunkírun kí wọ́n máa gbé wọn bíi dreadlock. Ó ní ìgbàláyé wà fáwọn oníṣòwò tó bá ṣe irú irun bẹ́ẹ̀. Amúròyìn náà wá lánàá òde yìí níbi tí gómìnà ní ìpínlẹ̀ Niger Umaru Muhammadu Bago tó ti ṣe ní àlàyé wípé kí ìkéde kónílógbélé kó gbéra sọ ní ìpínlẹ̀ Niger ọ̀hún láti lè fi òpin sí wàhálà àti àìsí ètò ààbò tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Lẹ́yìn tó tún sọ ọ̀rọ̀ yìí tán ló ṣe ní àlàyé pé kí oníkúlùkù kìlọ̀ fún ọmọ rẹ̀, òbí àti alágbàtọ́. Ó ní ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ di irunkírun sí orí níṣe ni ká máa gbé ní pàtàkì jùlọ irun bíi dreadlock. Ó ní ká máa fi páńpẹ́ òfin gbé wọn torí pé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ní àwọn ènìyàn tí wọ́n ṣe irun ọ̀nà bẹ́ẹ̀ ní àná ló ṣe àlàyé eléyìí. Àmọ́ ṣá ó ti ṣe bẹ́ẹ̀ kó ọ̀rọ̀ rẹ̀ jẹ nígbà tí ń ṣe àlàyé wípé lóòótọ́ ló ń sọ pé àwọn ènìyàn náà ó ní wọ́n ṣe dreadlock sórí. Ó ní ṣùgbọ́n níṣẹ́ náà ti pàkíyèsí òun sí ọ̀rọ̀ tó ń sọ pé àwọn kan bẹ tí wọ́n jẹ́ oníṣòwò tó sì mọ́ tí wọ́n ń ṣe oníṣẹ́ láabi ní ìpínlẹ̀ Niger tí wọ́n sì ń ṣe irun bẹ́ẹ̀. Ó ní tó bá jẹ́ wípé oníṣòwò tó pójú owó ó ní àwọn ènìyàn náà ìgbàláyé wà fún wọn láti ṣe irun ọ̀hún kán sì má fi páńpẹ́ òfin gbé irú wọn. Àwọn àlàkalẹ̀ ètò táwọn yóò sì gùnlé tí wọ́n fi mọ̀ pé òótọ́ àti lódodo ni oníṣòwò ni ẹni náà jẹ́ oníṣòwò. Àwọn tí ń pèlò báwọn yóò ṣe rìn ó ní ṣùgbọ́n táwọn mọ̀ ní pé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ní wọ́n ń lo irun náà tí wọ́n fi ń ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Niger. Fídíò rẹ̀ ní ṣókí á ṣe àfihàn rẹ̀. Yesterday we read a riot act on hooliganism and people misconstrued our words for people who have dreadlocks. We don't have problem with dreadlocks, but we have problem with the cult here with dreadlocks. So if you have dreadlocks and you have business, please come to Niger State. All that is a media propaganda. We are not driving dreadlocks from Niger State. We are only driving that cult that is becoming a menace in Niger State. Thank you and God bless you. Ẹ káàbọ̀ padà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò náà gbójú ìjà sáwọn bandits ní ìpínlẹ̀ Katsina. Wọ́n dí wọn lọ́wọ́ ìkọlù tó fẹ́ ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Abúlé tí wọ́n pè ní Doma ní ìjọba ìbílẹ̀ Faskari ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní nǹkan bí dédé aago 8 òwúrọ̀ àná tí ń ṣe ọjọ́ 22 nínú oṣù tá a wọ̀ yìí pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé ikọ̀ ọmọ ogun ojú òfurufú ẹ̀ka ti Fasanyama ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sáwọn bandits tí wọ́n dì hámára ogun láti lọ ṣe ìkọlù sí abúlé tá a pè ní Doma yìí. Nígbà tí ìròyìn náà dé ti ìgbà ikọ̀ ọmọ ogun ojú òfurufú náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ tẹ̀sí ní wọ́n lé wọn ní àlédojúbolẹ̀ padà sí inú igbó tí wọ́n ti ń bọ̀. Wọ́n fi pinwọ́ ìkọlù èyí tí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n bá tún ṣe ní ìjọba ìbílẹ̀ Faskari ní ìpínlẹ̀ Katsina ọ̀hún. Tẹ́ ẹ bá sì gbàgbé ìkọlù àwọn oníṣẹ́ láabi ọ̀hún ó ti fi gbogbo ọjọ́ tó ti fi wáyé ní ìpínlẹ̀ Katsina pẹ̀lú bá ṣe ní àkọsílẹ̀ àwọn ìpínlẹ̀ tí kò sí àlàáfíà táwọn agbésùmọ̀mí tó sì ti jẹ gàba lé lórí. Inú wọn ni ìpínlẹ̀ Katsina náà, inú wọn ni ó ń bẹ.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí kí ó ní rí pé ẹ̀ṣọ́ ọlọ́bẹ̀ ṣe yìí tẹ́bà mi jẹ́ ikú àìbínú ìgbà tá tó máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a wọ̀ yìí ó kọ́ mi ò ní yí padà yín fẹ́ Elédùmarè náà ni ń ṣe àfihàn fídíò Ọmọyẹlé Sowore níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ sọ̀pọ̀ ọ̀rọ̀ sí ìjọba tó ń bẹ lóde fún tásìkò yìí ilé náà láwọn fi ṣe ìdágbére wípé ó dàbọ̀ á tún padà wá láyọ̀ àti àlàáfíà. Let's have to unite and end this rubbish. This is what we have told Nigerians. The Tinubu regime came to bury Nigeria after Buhari killed it. And people are still playing along with them. I don't know what is wrong with Nigerians. We are not playing. That's why we are not engaging in all this side hanky-panky about protests. When we are ready and when Nigerians are ready, we are interested in a revolution. We have made that very clear. Because that's what can end this nonsense in our body politic. Is there any hope for the opposition in 2027? Not the kind of opposition where people like El-Rufai, no, those ones are not opposition. Those ones are coalitions of hungry people. So, and when the time comes, the moment they are offered what they want, they'll go back to where they came from. Yeah, so that's why you don't say, because the APC was a coalition. Did you forget? And that's still where they put us. And the people who are asking to form another coalition are former APC members. In fact, most of them are Buhari cabinet members who are supposed to be in prison. They are forming coalitions. Instead of, they should be in prison forming a union of prisoners. So what do you expect from that? So yes. The insecurity is really is of the head again. Yes. You know, we're having killings in parts of the country. But what solution would you prefer, or you prefer rather, to the federal government? I'm not in the business of advising any of these regimes. They have failed, and we have told the Nigerian people, you advise them, they don't listen to advice. They are not here to take your advice. They came here to take care of business, their own personal and private business. What would you do if you were in their position? If I was in their position at this time, there will not be Boko Haram anymore. There won't be bandits, because you have to solve the problem by attacking the root cause of the problem. Okay. The root cause of the problem of insecurity is first and foremost economic inequality. That's the first reason why there are plenty of hands to be used as the workshop of the devil. And then the second aspect of it is to get our security agencies to do what security agencies do, not to be aiding and abetting criminality. You cannot have an IG, and I know you guys love to talk about the IG, Inspector General of Police, who is tired and have retired. You keep him in office, and you expect insecurity to end. It will not end. You have all these military generals who don't go to war. And it's only in Nigeria that somebody who has never fought a war before will become a general in the army, based on the number of traditional rulers he knows or the GO of his church. That's how they become generals in Nigeria, not because they go to war. If you see an Israeli general, it's because he has fought a war before. If you see an American general, he has been to Afghanistan, he has fought in Iraq, even though those wars might be wrong. But they have gone to war. But in Nigeria, you call these businessmen generals, they are all building estates in Abuja. They don't go to the war front. They don't know what's going on there. They are the ones who are happy that the insecurities are coming. So that is why you see this happening. You ask army to be doing traffic work on the streets. The police is not doing anything. The solution we are profiling is for the Nigerian people, first and foremost, to choose the real leaders who should govern them. Because the legitimacy of the government is also very important. For instance, it is the Nigerian government that goes to the southeast to go and militarize it. It's the Nigerian government that refused to release Nnamdi Kanu, something that would have solved a big problem. And then instead of releasing him, we're going to put army in the east. Every kilometer in the east, there are army checkpoints. But after 100 kilometers in the north, you can't find the army. There was a man in Katsina who said there are only 5 guns in the local government in Katsina state. But why is it not the same in the southeast? So these things are deliberate. That's what I'm telling you. These are deliberate efforts on their part to undermine Nigeria. And I've said it very clearly. Those who are in power love the fact that they want to manage little territory, because that way they are not responsible for the territories. So they allow these issues to fester. But you cannot solve the problem without addressing the fundamental problem of leadership. Leadership is key in every sector. And most importantly, legitimate leadership is important.
when you don't vote for people and they lord themselves over you, you don't respect them. Yes, Yes, the president has been outside the country for the past 2 weeks. Are you seem to be quiet? Are you comfortable with this situation we are? I am not one of the people that is quiet. You can direct that question to people who went to Obi Kubana's party. No, I'm not quiet. I still did a protest in front of the police headquarters last Monday. Some of you were there. I'm not quiet. You can accuse some other people in the party here who are ordering amala. I'm not quiet. No, you cannot be quiet. And I can never be quiet. What implication is he having to country that our president is What we have told you is that you have not started listening to us yet. The president being outside the country is a small problem. You understand? The president never told you he will be in the country because he never campaigned to be president of Nigeria. It was INEC that imposed him on you. You understand? We told you when he was coming to office that the man is sick. Nobody listened to us.